ìkúnlẹ̀ abiyamọ ò Temitope Oshoba'S ó padà wá kú. Ikú ṣèkà, ikú mẹ́nire lọ, ikú ìdùn wá àmọ́ kí la fẹ́ bẹ́lẹ́dùmarè fà. Ẹ wò ó lọ́jọ́ kìíní àná ó ní Temitope Oshoba'S ló ń dúpẹ́ fọlọ́run ló ń sọ fọlọ́run pé òun já àjàyè òun já àjàbọ̀. Ẹ wò nínú fọ́nrán yìí. Hello everyone, my name is Temitope Oshoba'S, like you already know. I want to say a very big thank you to everybody that supported me. I want to say a very big thank you to everybody that donated for me to go through my breast surgery. I want to especially thank Sister Folukeda Amula for reaching out to people. I still need your help, guys, because they still aftercare. Please, guys, show me love like you've always done. This is very, very important. I need to get back on my feet, like, very soon. Do this for me. Do it for me as a birthday gift, because my birthday is December 2nd. Please, guys, please help me. I love you. Thank you. Òun lẹ ti rí òun ibi tó ti ń dúpẹ́ ipò òun já àjàyè àjàbọ̀. Kí gangan ni àrùn tó ní? Àrùn jẹjẹrẹ ni. Ẹ gbọ́ nínú fọ́nrán yìí bó ṣe ń sọ fáwọn èèyàn nípa àrùn jẹjẹrẹ tó ń bòun fà tóun sì já àjàyè. Ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Oníṣègùn máa ń sọ wípé gẹ́gẹ́ bí obìnrin pé ká máa yẹ ara wa wò nítorí àrùn jẹjẹrẹ yìí náà. Ẹ mọ̀, àti ní school o àti ní àárín àwọn èèyàn wọ́n máa ń jẹ́ ká mọ̀ wípé azobìnrin o kò tẹ́lẹ̀ pé bóyá obìnrin nìkan azobìnrin azọkùnrin pé ó ní àwọn ibì kankan tá a máa check. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí kò lè ní, àtọkùnrin àtobìnrin àtọmọdé àti àgbàlagbà kò sí ẹni tí ò lè ní. So ká máa check ara wa, ká máa check ibi báyìí. Àbúrò ní ká máa check torí fáwọn tó ń gbọ́ ó yà ẹ̀kọ́ lẹ́fẹ́ fún ọ yìí o. Pé ká máa check ọyàn wa fún obìnrin, ká máa check ọyàn wa mọ́ gbogbo ibi abíyá. Ní àwọn tẹ̀lé yẹn lè gbé sókè báyìí. Bẹ́ẹ̀ ni èèyàn máa káwọ́ sókè báyìí ni kí èèyàn mẹ́sọ̀ pé ọwọ́ yẹn ó ń kan etí báyìí, èèyàn wá mú báyìí, èèyàn wá examine ara èèyàn báyìí, èèyàn á tẹ̀ wá examine. So tó bá ti feel dó ní ọmú obìnrin mọ̀ pé lóòótọ́ oríṣiríṣi lumps wà ń bẹ, àmọ́ tó bá ti feel a particular one wípé eléyìí kò sí bẹ́ẹ̀ mi ò tẹ́lẹ̀ lọ sí hospital gẹ́gẹ́ fọ́kùnrin náà. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà tẹ́ bá ti notice pé bóyá ó ti mọ̀ láìpẹ́ pé fẹ́ máa ní tọ́rọ́ bí ìgbà pé fẹ́ máa ní tọ́rọ́ àtọkùnrin àtobìnrin bí fẹ́ máa ní tọ́rọ́ níbi tí kò sí tọ́rọ́ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ le àbó le ẹ̀ ń fi kókó ẹ̀ lọ sí hospital. Torí nígbà tèmi wà lọ sí tèmi kọ́kọ́ lọ check ọmọ 15 years old. Ẹ bá pàdé lump 6. Ọkùnrin àbóbìnrin? Obìnrin lọ yọ ní àyà ọmọ 15. Kò sí nǹkan kan láyà ẹ̀ o. Kò tí ì lọ́mú ni. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan lọ́mọ 15 years ọmọ kékeré ọyọ 6. Tó lọ́mọ ọdún méjìlá kan ti ń lọ́mú bá ọmọ ọdún méjìlá ti ń lọ́mú. Bẹ́ẹ̀ ni 6 lọ yọ ká má wá sọ àgbàlá ẹ ti understand. So kò sẹ́ni tí ò kì í ní. So bí mo ṣe ń sọ lọ mo ṣáà check mo rò pé kí lélẹ̀ ewo lélẹ̀ bí ẹ̀wà kékeré bí size ẹ̀wà ni. Mo bá lọ sí hospital. Mo ní doctor bẹ́ẹ̀ ni kíákíá mo ní mi ò mọ eléyìí o kí leléyìí o bla bla bla. Doctor ní pé kò sí nǹkan kan pé normal pé mo ti wà ní level láti bímọ pé mi dẹ̀ bímọ rí pé so normally obìnrin tí ò bá ti bímọ rí o chances wọn láti ní jẹjẹrẹ ọmú high. Obìnrin tí ò bá ti fọmọ lọ́mú rí ọmú tọ́mọ ò bá ti mú rí. So téèyàn bá dẹ̀ tún ti wà ní maybe state tó yẹ kéèyàn bímọ náà téèyàn bá ti bímọ náà so gbogbo àwọn kan ẹni dọ́kítà ṣàṣàmọ́ pé ok ó máa lọ ní pé bá ti gba owó mi ò kí kúrò ń bẹ̀ 2 years ago. 2023 right? Bẹ́ẹ̀ ni 2023 bẹ́ẹ̀ ni mo ṣáà ní pé kò sí nǹkan kan mo ní òkè bọ́ ojú mi ò kúrò ń bẹ̀ ọwọ́ mi náà ò dẹ̀ kúrò ń bẹ̀ tó gbogbo ìgbà ni máa ń ṣàwọn pé òkè ọtí ló máa kúrò àmọ́ kò kúrò èyí tó máa fi kúrò ṣe ló ń tóbi sí i. Mo bá pe àǹtí mi pé alpha. Ọmọ ìyá yín àbí? Àbúrò ìyá mi. Tó kù ní ìyá. Bẹ́ẹ̀ ni mo bá ní àǹtí mi nǹkan báyìí o ẹ̀mọ̀ gbẹ̀yìn tí
ara hospital lẹ́yìn ojoojúmọ́ hospital so ẹ mọ̀ pé àwọn èèyàn kan máa ń wà nínú family náà tó yẹ pé wọ́n máa ń sick ní gbogbo àṣọ máa ẹ mọ̀ wọ́n ní àǹtí mi àǹfààní kí la máa wá ṣe ṣé wàá kọ́kọ́ lọ ṣe test ń bá lọ sí lab ń bá lọ ṣe test wọ́n ní kókó wà ń bẹ̀ pé àmọ́ kókó yẹn ọmọ àkọ́kọ́ nínú kọ́ yọ gbogbo ẹ̀ àbí kọ́ yọ nínú ẹ̀ kọ́ wá lọ check bóyá ó ní jẹjẹrẹ mo ní ẹ fẹ́ yọ nínú ẹ̀ ẹ yọ gbogbo ẹ̀ dànù ọ̀rọ̀ pé kí ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa lọ yọ pé wọ́n ní ok mo bá lọ sí another mo ṣàpàǹtí pé mo ti lọ ṣe wọ́n ní kókó wà bẹ́ẹ̀ o ó ní ó yá ní general hospital ní Ṣàgámù làbá débẹ̀ wọ́n ṣáà ní báwo ni mo ṣe fẹ́ ṣé mo ti rẹ́ẹ̀dì báyìí mo ní ọjọ́ tójú bá rí ibi níbi ń wọlé kíákíá mo ti ṣe tán wọ́n ní àwọn máa yọ táwọn bá dẹ̀ ti yọ o àwọn máa ṣẹ̀ṣẹ̀ test ẹ̀ bóyá ó ní jẹjẹrẹ mo ní kò sí wàhálà so bó ṣe yọ ọjọ́ tó yọ yẹn náà ni mo kúrò lọ́sibítù ọjọ́ yẹn náà lọ discharge mi bẹ́ẹ̀ ni mo ṣáà yọ kò sì dùn yín ó dùn mí normal ó dùn mí àmọ́ ìmọ̀ wọ́n máa inject ibẹ̀ yẹn láti kí n má feel pain ọjọ́ tó yọ yẹn náà mo kúrò lọ́sibítù mi dẹ̀ ti ń bá daily life mi lọ ní ẹgbẹ́ kò sí nǹkan kan torí mo rí jẹ́ mo ní kò sí nǹkan kan kò sí cancer kò sí nǹkan kan àṣé àwọn àǹtí mi wọ́n ti pè wọ́n ti sọ fún wípé kọ́ wá gbà pé kíní yìí ó ní jẹjẹrẹ nínú bọ́wọ́ mo bọ́ ṣe fẹ́ sọ torí wípé mo make statement kan fún cousin mi lọ́jọ́ yẹn mo ní Ọlọ́run tó bá jẹ́ wípé mo ní kíní yìí mo máa para mi. So wá jẹ́ kó lè jẹ́ pọ́rọ̀ yẹn ló bá wọn lẹ́rù tí àbúrò mi wọn Ọlọ́run pé báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ yìí fún Tọ́pẹ́ wọ́n wá ń gbé kiri fún odidi 6 months. Mo ṣàrí pé máa pè mí bí Tọ́pẹ́ wá lọ ṣe complimentary check up mo ní complimentary check up ẹ̀wọ̀ mi broke bí ṣe wash mi lọ sí ibi tó fẹ́ fún mi ní owó ẹ̀wọ̀ bíbí rẹ̀ mo ṣàrí pé ṣàn stress mi kó má dàbí pé bóyá èmi náà fẹ́ dàbí ọmọ tí wọn lè bá sọ̀rọ̀ nílé jẹ́ kí n dá wọn lóhùn mo dẹ̀ dìde ládẹ̀ lọ hospital doctor yẹn ṣáà mọ bó ṣe fẹ́ sọ. ẹni sùúrù kó lè bá àyè wa dáadáa bẹ́ẹ̀ni nígbà tí wọ́n ti yọ yẹn bẹ́ẹ̀ni ẹ̀yin náà ò rí kókó mọ́. kò sí kókó mọ́ mi feel anything mọ́ wọ́n ti yọ ẹ̀mọ̀ kan ti yọ kò sí nǹkan kan mọ́. ẹ̀yin náà ti ṣe wọ́ọ̀rì mọ́ pé èmi náà ti wo pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ni àṣé nǹkan tó yọ ń bẹ̀ yẹn ó ti pẹ̀ka síbẹ̀ bẹ́ẹ̀ ló ní ó ti ní jẹjẹrẹ tí kò gbọ́dọ̀ sì ṣe bí kókó yẹn ti ṣe ní jẹjẹrẹ ó gbọ́dọ̀ tún ṣe check mi again láti make sure wípé kò tí ì lọ kiri kò tí ì pẹ̀ka yíká. bẹ́ẹ̀ ni that's the word. so bó ṣe pè mí nìyẹn wọ́n ṣàṣèjọ hospital nígbà pé wọ́n gbọ́dọ̀ lọ mú ìtọ́yọ yẹn wá kó ṣáà test wọ́n ṣáà ṣe gbogbo ẹ̀ bó ṣe break news yẹn fún mi nìyẹn pé nǹkan báyìí cancer jẹjẹrẹ ọmú kẹ ó ga ọ ọlọmọ àṣàwọn test kan wọ́n fẹ́ mọ àwọn ibi tó ti spread sí mo dẹ̀ nílé bímọ for the next 5 years pé tó ní mo máa lo oògùn pé oògùn yẹn kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe oògùn tẹ́ wípé ó lè affect bá lọ lóyún nínú time ó máa affect ọmọ pé so tí bá ti ń lo medication yẹn mi ò lè lóyún o débi tí fẹ́ bímọ ní 5 years until after 5 mo ṣe báyìí 5 years ní 38 ok àmọ́ mo sọ mo ní pé mi kọ́ lé mi ní o títí wọn làwọn sọ yẹn o torí ọmọ Ọlọ́run lèmi ń ṣe èmi kọ́ mo ní o mo ṣáà bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn bẹ́ẹ̀ yẹn àtàdúrà àti gbogbo ṣáàṣe bá ṣe ń ṣe medical là ń ṣe spiritual wọ́n ní mo máa ṣe scan kan tó ń pè ní CT scan tó máa fi check àmọ́ gbà tó lọ́wọ́ máa gbé ṣe èdè CT scan mi was negative bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí wípé kò spread kò sí nǹkan kan níbi tó kọ́ wà àwọn particles díẹ̀ tó kọ́ wà náà ló wà ló fi dífá fún ọgbọ́n gbọ́dọ̀ ṣe second surgery láti lọ fi kó àwọn nǹkan tó kù jáde. ìrírí lẹ́tì rí òun bó ti jẹ́ gangan lẹ́tì gbọ́ lẹ́nu oníkàn àmọ́ lẹ́yìn àjàyè tó jà yìí ó padà wá kú ìdí ikú tó pa á ò mọ̀ a ò tí ì mọ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ikú tó pa á torí pé kò ń ṣe àrùn jẹjẹrẹ tó ti jàjàyè lẹ́yìn ó tún pa á àwa mọ ìdí ikú gangan tó pa á. ẹ wo àdúrà la máa gbà ṣe lẹ́dùmarè
pé kó mọ́ ẹ̀mí wa gùn kó mọ́ jọ ká kú ikú àìtọ́jọ́. Lórí ìkànnì DIGINAIJA náà lẹ́ẹ̀tì máa gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń gbóná fẹlifẹli bí àmàlà tó jìnnà. ẹ má gbàgbé láti like comment share kẹ́ẹ̀dẹ̀ tún subscribe wípé lórí ìkànnì DIGINAIJA TV gangan ló ti ń ṣẹlẹ̀.